lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nílẹ̀ Yorùbá yìí pé méjèèjì yóò sí mẹ́. àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbọ́ nílẹ̀ Yorùbá méjèèjì yóò sí mẹ́, àwọn àgbà ń bẹ, àwọn onímọ̀ sì ń bẹ. àwọn àgbà yìí ni wọ́n ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. tọ́lọ́run ní káńkàlẹ̀ tí wọ́n kó ju tèmi lọ. àbá náà àwọn àgbà yìí làwọn ń bá. àwọn ni mo sì fẹ́ bẹ́ẹ̀. lè retí kí àwọn bàbá wa Mọ̀lánà Sheikhul Markaz wa Mudiru kí wọ́n jáde wẹ́rẹ́ àga kan mọ̀ bẹ̀ yìí lẹ́yìn ìgbà tó yẹ kí gbogbo tá à ń fa yẹ ọ yẹ kí ẹ mọ̀ pé ogun ni o ogun ni àmọ́ gbà tá a gbé dá ká a gbé mọ́ kò jí kẹ́lómi ọmọ pé kí ni o ogun ni. wọ́n lè ń tọ́jú káwọn bẹ́ẹ̀ òun náà ní pé gbogbo ẹ̀yẹ káwọn ọmọ pé tí ń ṣẹlẹ̀ yìí ogun ni àmọ́ gbà tá a gbé ban tá a gbé dá tá a gbọ́kọ̀ kọjá kọ́kọ́lọ́pọ̀ ó mọ̀ pé ogun ni. a sì ti bẹ̀rẹ̀ ogun náà láti 2010 ní láti bẹ̀rẹ̀ ogun yìí ogun téèyàn bá wá jà ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣé kò yẹ kó tó. wọ́n lógun yìí ti pẹ́ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogun téèyàn bá wá jà tá a gbára jà tá a jà láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó yẹ kó ti tó. tọ́ba yẹ pé lóòótọ́ torí Ọlọ́run náà là á fi ń jà ogun tá a bá jà lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó yẹ kó ti kó tó. ogun àwọn amẹ́ni ọ̀wọ̀ torí pé gbogbo àtẹ́ńdá sọ̀rọ̀ yìí ìta àwọn àmì ọ̀kọ́kọ́ rí nínú ọ̀rọ̀ yẹn nu yẹn ẹ̀yin wá bẹ́ẹ̀ ṣe gbé wa ṣubú èyí tó dájú nù túláàsì náà ní káà náà wá bá ṣe gbé yín ṣubú èyí tí wọ́n ń pè lógun nù ẹ̀yin wá bẹ́ẹ̀ ṣe máa sọ tí ó dùn wá túláàsì náà ní káà náà wá bá ṣe sọ tí ó dùn yìí káìdà ogun ni bọ́ọ̀ bá bógun ṣe ni wọ́n ń jà kan lọ́wọ́ nísìnyí àmọ́ èyí tí wọ́n ń jà ní Ukraine lọ́wọ́ nísìnyí pẹ̀lú Russia wọ́n ti bẹ̀rẹ̀ pistol nígbà táwọn wá lè bẹ̀rẹ̀ pistol tí ò ti tọdún mẹ́ta mẹ́rin àwọn ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kí nàìjíríà wa náà bẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀. wọ́n ní ogun láwa ó sì yẹ ká lógun dúró kódà àwọn tí wọ́n ń jagun láìpẹ́ yìí àwọn náà ti bẹ̀rẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ àlàáfíà ó yẹ káwọn náà sọ̀rọ̀ àlàáfíà lórí ogun tiwa yìí náà. ìpèpè àlàáfíà wọn ni kí wọ́n á pèpè lórí àga yìí lónìí sóye ipe ẹ dákun ẹjẹ adáwó gbogbo casis fire náà kí gbogbo nǹkó lè sinmi. àbá ń pèpè tí wọ́n ní káwọn ó pe láàárọ̀ yìí báwọn pe gbogbo wa ibi ẹ̀jẹ̀ adáwọ̀ ogun dúró kí gbogbo àga dúró náà kí àlàáfíà lè jọba láàrin wa. bàbá wa Sheikh wa Mudiru Markaz. adamallahu hayatahu wa dawlatahu. ààyè tí wọ́n wà yẹn ààyè tí ò kéré ni. gbogbo alamọ. nínú ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ sọ tí wọ́n kọ́kọ́ já kọ́kọ́ ń bẹ̀ fún ọ̀tọ́ máa béèrè pé báwo wọ́n ṣe ń hùwà ìmọ̀ ti ń hùwà. kọ̀mọ́ndà ni wọ́n o fáwọn bàtálíọ̀ kan. lẹ́yìn tí ò sí èdè tó bẹ. bàbá wa Sheikhul Markaz wọ́n fi rinlẹ̀ fún wa àwọn bàbá wa sì ń fi rinlẹ̀ fún wa pé kọ̀mọ́ndà ni wọ́n tó sì ní àbátálíọ̀ jantirẹrẹ. tí a sì máa gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn ní ẹnu. wọ́n ní tí àwọn bàtálíọ̀ sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí àṣẹ kọ̀mọ́ndà. tí àwọn náà sì wà láàyè kí wọ́n gbàmọ̀ràn tá a bá fún wọn. àwọn gan náà sì wà láàyè kí wọ́n gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn tọ́jà bàtálíọ̀ wọn.
wàláyì àti fẹ́ gbà wọ́n mọ̀ràn wọ́n sì rẹ́dí láti gbà mọ̀ràn náà. àbá wá sí láwọn dìde ìmọ̀ràn àbàbá wọn. èmi nìkan kọ́. àti gbogbo àwọn àfáà tí wọ́n ní òdodo. àmọ́ tí mo fẹ́ kọ́ yáyẹ èèyàn nínú ìmọ̀ràn yìí. tí bàbá náà jẹ́ àmọ́ pé ìmọ̀ràn tẹ́ ń fún mi tí òjò ṣiṣẹ́ ìní pé àwọn tí wọ́n ń bẹ lọ́hùn náà ṣe é rí wọn bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ tí ń bẹ́ mi sọ yìí ipe kí n dákẹ́ ṣé kí n dúró kó wó ilé mọ́ mi lẹ́yìn ni. tẹ́ ẹ bá sì ní kí n dákẹ́ kó wó ṣé ẹ ti níbi tẹ́ fi pààrọ̀ ẹ̀. ọ̀ọ́dùnmọ́ mi pẹ́yì tẹ́yìn náà ń pèpè pé ká dìde ẹ dìde nílùú báyìí ọba kò dìde kíníkan kò dìde ẹ̀yà lọ kẹ́ dìde ẹ padà mẹ́ńsà kíníkan tó wú mi lérí náà rọ̀ yín ọlọ́run jọjà fẹ́yìn náà. ike kéwú Markaz o ti ṣiṣẹ́ mbẹ́ sì sára lọ́rin àmọ́ kan ló dá yín lójú pé àyè tí bàbá wà àyè ńlá ni tùrásù wà sí ni ẹni tùrásù gbogbo wa ni. ẹ fi rin ilẹ̀ nínú ọ̀rọ̀ yín pé tùrásù yẹn àwa ká dání gbogbo lẹ́nu bọ́ ló sì kí ni o lónìí ìlú òní wọ́n ti wá fẹ́ wọ́n tùrásù tẹ̀ yóò ní dìde ìlú wo láti rí i pé wọ́n ń wo tùrásù tẹ̀ ewu yẹn táwọn tó bá ní tùrásù ní sẹ́kí ni o tí wọ́n ní dìde gbogbo àwọn sàábẹ́tà àti dìfáwù yìí náà ní sìn fún gẹ́gẹ́ bá a ti mọ̀ tùrásù làwọn náà láàlẹ́ fi gbà kẹ́nìkẹ́ni kó wó sàbẹ́ àlè gbà kéèyàn owó sábẹ́ o ìjáde lórí gbòòrò àlè gbà fẹ́nìkẹ́ni kó wó kíni o kó wó sábẹ́. wọ́n ní àdìmọ́kàsí tẹ rí òní lẹ́jẹ́ sí kẹ́ni. kẹ́ ẹ lè mọ̀ pé àlè gbà fún yàn kó wó sábẹ́ ni pé ọ̀rọ̀ sábẹ́ yìí ti ó ti dẹ̀mẹ́ ẹ̀ta tẹ́mi yìí náà ti dá sí nísì. níjọ́ tí àbá ọlọ́kùnrin ṣe dáadáa fóun náà àdòkòrò tọ́lá yìí tó dìde ọmọ Mustapha àkọ́kọ́ jẹ́ kọ́kọ́ dìde tó bẹ̀rẹ̀ arákàtí ń bá lọ yìí ẹni tó kọ́kọ́ dìde against ìmí ádámù ayé ọmọ Abrahamu ní ilé tẹ́wì. ìtòun náà rò lẹ́jọ́ ni pé ẹ̀ ń wo ojú ọ̀nà tàwọn náà ẹ̀sùn táwa fi kàn yín lòun náà ṣe kí ni o ló fi kàn yín sọ bẹ́ẹ̀. wọ́n náà fún àwọn tọ́lẹ́ òun náà rojọ́. mo sì try láti jẹ́ ọmọ níjọ́ náà ìgbà bọ̀ọ̀bá wa fẹ́ wá pé èyí tí wọ́n ń gbé bọ̀ yé sára wa. Ṣíà yìí Ṣíà kò nílẹ̀ Nàìjíríà o bẹ́ẹ̀ bá sì lọ ìlú onílùú ó yẹ kó ṣe kí ni o kó tẹ̀lé òfin ìlú yẹn ni ó yẹ kó tẹ̀lé òfin ìlú yẹn inú ọ̀rọ̀ tí mo bá àfa àtọ́lá àsọnù wọ́n padà pè mí tí mo tún bá aṣọ náà hásà ìgbà àwọn Sunni wọ́n lílẹ̀ tiwọn wọ́n lérílẹ̀èdè tiwọn àwọn Ṣíà wọ́n lérílẹ̀èdè tiwọn kámọ́rọ̀ lè gbin àìdíà erílẹ̀èdè kan sẹ́rílẹ̀èdè kan lójú ọ̀nà tí wọ́n fẹ́ ìmọ̀ dàlúrú ni. Ṣíà wọ́n ní lérílẹ̀èdè tiwọn àwọn Sunni wọ́n lérílẹ̀èdè tiwọn ká máa lọ gbé àìdíà ibìkan lọ síbìkan ìmọ̀ dàlúrú ni. ó ń ṣe bí ìgbà tó gbọ́ lákọ̀ọ́kọ́ ni ọ̀farabalẹ̀ nígbà tó wáyá ló wá rí i pé ẹ̀yin súnà yìí lè sọ̀rọ̀ kẹ́ mọ́ bù síyà èmi ọ̀rá èké tó máa ṣó òkèrè kan lẹ́yìn mi ni gbogbo òrùdúdù tí mo ṣe fún wọn wá bá a bá yẹ pé Ṣíà bá ní wá ní àní dìde gẹ́sẹ̀. àwọn bàbá Wazeeru wọn náà rùdúdù tí wọn. àwọn bàbá Mudiru rẹ̀ ti pè mí pé mọ̀ ṣe o wọ́n ṣàṣẹ dáadáa eré àga yìí mo fi wúra lọ́dọ̀ Ọlọ́run wọn ò pè mí lérí ẹ̀. láti lè kílíà pé àwọn Markaz àwọn ẹsẹ̀ Ṣíà ẹ kọ́kọ́ gbà yín ná sì ní jẹ́ Ṣíà kẹ́ ẹ lè mọ̀ pé àìṣe Ṣíà ni pé ta ló ní pàṣẹ láti gbà tí bàbá ti ti dé bẹ́ẹ̀ sóyún káràrú wa padà ni. ìdí àlè fi jẹ́ Ṣíà tó fi lè rí lóyún kéwòn sọ di Ṣíà ni pé kó yí mú káràrú padà. kọ́mọ wa kó tíra Ṣíà wọlé
ń kírun wa náà kò ṣe kí ni o kò yí padà ọ̀rọ̀ lọ́jọ́rọ̀ ṣíà àìṣe ṣíà kásì ló èdè sí nínú ogun kò tí ì sí tó burú jù. èyí tí mo fẹ́ sọ fún yín nù ogun là ń jà ní kẹ́yìn tó mọ sàlébù ṣíà fún wa kò sàlébù ṣíà táwa náà mọ̀. Markaz ṣe ṣíà àwọn gbogbo àwọn ọmọ Markaz ṣe ṣíà àmọ́ ogun ló dé lọ́jọ́ kọ́ ọmọ rí báwọn gbogbo tí ń jáde bu ṣíà kò sí ń táwa náà mọ̀ kálukú dé mọ́ ni. kò sí ń tẹ́ ẹ̀ máa ń pa ṣíà táwa náà mọ̀ o tọ́lẹ́ lómi wọn á sọ̀rọ̀ bí gbàgbé gbogbo wa aláìmọ̀kadà kan jòkó sí Markaz yẹn nǹkan kan yé wa nǹkan kan kí ló yé wa náà. nínú màtí bẹ ní èmi ọ̀sọ́bọ̀ mi o akumullah tí ń bẹ lérílẹ̀èdè yìí tán bá yọ tí Markaz kó ń bẹ jọ fẹlẹ́. àní màtí ń bẹ lérílẹ̀èdè yìí tán bá yọ tí Markaz kó ń bẹ jọ fẹlẹ́. torí pé kọ́dà gbogbo èyí tẹ̀ ń bá wa jà ń bẹ̀ ní ara wa lẹ̀ ẹ́ ṣe ẹ sáko lé ni ẹ kúkú sọ yìí náà ara wa lẹ̀ ẹ́ ṣe ìgbà tí ọ̀nà ìjẹ́wọ́ ògbójú kan náà mọ́ ẹ sáko lé. bóòlù yẹn tí wàá lè tó lè sí ẹ̀jẹ̀ rẹ̀ nù kódà bó bá lọ lẹ Ìgbò Yorùbá ò ní tán lára rẹ̀ bó bá jọmọ Yorùbá ni. níta bá yọ ọmọ Markaz kó ní gbogbo tí ń jẹ́ mẹ́rìnléèrè yìí yọ fẹ́lẹ́. yọ fẹ́lẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ tẹ́ dúró ọ̀hún náà ọmọ alẹ́ nìyí. bí n bá bẹ̀rẹ̀ sí ka gbogbo ẹ̀yin tẹ́ ń takò wáyé náà á padà tún di ìwò tẹ́ parí pa ara wa náà tún ni. ara wa ni o àyèrà wa ni ọwọ́ atásìkò tó yẹ ká ṣe kí ni o ká yẹra wa. wọ́n lára wa ní gbogbo ẹ̀yin tẹ́ ń takò wáyé náà àyẹ̀ra wa ní àsìkò tí wàá tó tọ́ yẹ ká gbọ́ra wa. torí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nìsín àwọn èèyàn fẹ́ rántí pé ogun ni ogun ni o